àwọn tá a fi ṣègbọ́nú ètò ààbò wọn ráàyè wọ́n sì ní òun ráàyè kò ní ẹni wọ́n ní ẹni rìpó párìpósẹ̀ kì í jọba òun ráàyè kan kì í so lórí bẹ́ẹ̀ bá ti fi ẹni ó rìpó párìpósẹ̀ jọba ìlú ò ní lọ wájú àwọn tá a fi ṣe olórí tó wà nígbọnú ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ráàyè owó wọn ń lé ọ̀rọ̀ náà ń kó jọ bí mo ṣe ń sọ inú ọmọ bíyan ẹ lè fi wọ́n ta kókó kẹ́ ẹ rí ètò kí ẹ rí nǹkan gbòógì tí ó jáde ń bẹ̀ irọ́ ni gómìnà ò sì lè dá yànyàn kì í ṣe gbogbo gómìnà ló ṣe bí Oyètọ́lá tó ti wò pé ẹni ilé pọ̀ òun ni wọ́n lò dandan sá gọ́fúnà Adémọ́lá Adélékè kò rí na kò rárí dá àrísá àwọn tó yàn wọ́n mú wọn wá fún wọn ni kí gómìnà tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni Ráúfù Arẹ́gbẹ́ṣọlá bá sì wo fọ́nrán yìí náà wọ́n máa jẹ́rìí sí pé òun ni èmi kì í gbàbọ̀dè fún èèyàn bí tí a bá wọ́n pẹ́ ti jíyàn gbé nílà ẹ jíyàn gbé ní odò ọ̀tìn ẹ jíyàn gbé ní ẹ̀sà òkè ẹ ní farare kú ń bẹ ilé wọn ń rà ká ọkọ̀ bọ̀bìnì wọ́n rà kí ètò ààbò yé wọn tó ẹ bá sì ti ráwọn tó bá ti kọ́rọ̀ ìjọba wọn ò ní fẹ́ kú torí wọ́n mọ̀ wípé ò fẹ́ kú torí pé gbogbo tí mo kó jẹ ta ní ilé ṣiṣẹ́lẹ̀ fẹ́ni ẹlẹ́ni wá jẹ́ sáwọn ò ti kọ́lé alárinrin ká tó gbaṣẹ́ security táà ti bímọ lémọ táwọn ọmọ wa ti ṣe dáadáa ń lo èbó ká tó gbaṣẹ́ àti máa ronú pé ọkà mọ́ n ò lè wá àkú ò lè joyè ilé bàbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ ẹ̀yàn sọ́tọ̀ àmọ̀tẹ́kùn lónìí ọmọ ẹgbẹ́ òkùnkùn lọ́pọ̀ nù wọn ẹni tó ti lo ẹ̀wọ̀n látàrí olè jíjàrí ẹgbà ẹni kó wá máa ṣàtàmọ̀tẹ́kùn ṣẹṣẹ yé àwọn tó gbà wọn ni wọ́n sì pèrè àwọn lélétò ààbò tó fi hàn pé ọ̀daràn ni wọ́n. Kò ń ṣe bó ṣe rí nìyẹn nígbà tí mo wà ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí olùdarí àgbà àkọ́kọ́ fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ fà mu nígbà tí a ṣe ìgbaniwọlé àwọn Àmọ̀tẹ́kùn lọ́wọ́lọ́wọ́ báyìí. A gbìyànjú láti rí wípé a máa gbẹ̀ka a máa gbé ọmọ ẹ̀yà abẹ́ a rí wípé àwọn tí ò lẹ́bọ lẹ́rù àwọn la fi ṣe àwọn ojú eégún Àmọ̀tẹ́kùn. Kété tí ìjọba kéde wa tí a dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà COVID-19 a gbìyànjú àwọn iṣẹ́ kan tó lágbára láti rí pé aṣọ́dẹ̀wọ̀ fún àwọn ajínigbé pani àtàwọn agbénigbowó àtàwọn agbéniṣògùn owó. Aṣọ agbègbè wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun dèwọ̀ fún wọn. Aṣọ ìpínlẹ̀ Ọ̀ṣun digbó àìwọ̀ ẹni tó bá wọbẹ̀ lónà òdì láti ṣiṣẹ́ bú yóò fara kásá yóò lo oko àlọ́ ọ̀dí ni. So adẹ̀jẹ́ kó yé àwọn darandaran nígbà náà pé kí wọ́n ṣeré agbẹjẹmọ́wọ́ òwe fòwò lọ́rùn iṣẹ́ ajé wọn tó wá ṣe ní ká kọjú mọ́ ẹni tó bá mú nǹkan míì mọ́ olè nínú wọn yóò fara kásá òfin. A sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun nígbà náà tó fi jẹ́ wípé àwọn ọlọ́pàá wọ́n rí wa gẹ́gẹ́ bí àjọ tó ṣe gbọ́kànlé lórí ètò ààbò. Ìgbà tí a gba àwọn ọmọ wọlé a ṣe ìwádìí wọn fínífíní àti tọpinpin bó tilẹ̀ jẹ́ wípé nínú ìdá 100 ìdá kan péré ni tá a lè rí ṣe ń bẹ̀ nítorí pé àwọn
àwọn tí ó tún jẹ́ àwọn òbílẹ̀jẹ́ kọ̀ọ̀kan náà wọ́n tún fẹ́ máa tọwọ́ bọ kíni wá gbà ṣùgbọ́n àwa ò gbà bó ṣe ká ṣe ni òun ló jẹ́ ká rí ìwọ̀nba àṣeyọrí tọ́lọ́run lé ní ká rí ṣe báyìí nítorí pé àgbẹ̀ kàkà kọ́mọ ẹ̀yà bẹ́ a rí wípé amójúlẹ̀jà a sì fa iṣẹ́ lé àwọn tó mójúlẹ̀jà ìwọgbó àti ìwọko àti ìtọpinpin àdúgbò gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn ọmọ gànfẹ́ wọ́n ti fúnlẹ̀ mọ́ káàkiri àwọn ìlú ńláńlá nípínlẹ̀ orílẹ̀-èdè wa ń bí ni wọ́n wo ìpínlẹ̀ wa ń bí gẹ́gẹ́ bí ibi táwọn lè fi ṣe bùbá ìgbà tó wá rí i pé ìfúnlẹ̀ máa ń bí ìmọ̀ ńlá ti kú àti ẹ̀wọ̀n lọ wọ́n wá rí i pé ibi táwọn ti ń bọ̀ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ wọn nìkan ni wọ́n máa ń fi tura fáwọn àwọn tó bá wá ti wá túlẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n àwọn ni wọ́n máa ń sá wá síbí àwa fúnlẹ̀ mọ́ wọn ìfúnlẹ̀ mọ́ wọn kò jẹ́ kán lè dúró torí ajá tó gbójó wojú ẹkùn yóò fẹ̀jẹ̀ wẹ̀ so nígbà táwọn tíjọba tó wà lóde wọ́n jáwé olúborí gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ti sọ nígbà tí mo sì ti wò pé tọ̀ Gàmbàrí ti wá ṣe díẹ̀ lóbì kéyìn tó pọ́n àwọn náà jẹ díẹ̀ lóbì o kéyìn tó pọ́n agbìyànjú àwọn tí wọ́n ń bọ̀ yìí náà káwọn náà máa a sì ti fi torí pé èmi máa ń sọ tí mo bá fẹ́ báwọn ọmọ wa sọ̀rọ̀ màálẹ̀ sí fún ẹgbẹ́ òṣèlú kankan o ẹ má sì dá àwọn náà wọ́n máa wo fọ́nrán ìbáyìí ẹ má farapọ̀ mẹ́gbẹ́ òṣèlú kankan torí pé àjọ ètò ààbò ni kò fara mọ́ òṣèlú kankan tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ òṣèlú kan sí ẹ ti kó bára yín nìyẹn orí ẹ̀ làwọn náà dúró lé olóòfin jẹ́ pé ewúrẹ́ tèmi ò lólódì bí ọmọ ẹgbẹ́ alábùradà tí wọ́n bá ní ìpèníjà mi ò ní dúró dìgbà tí wọ́n bá pè mí kí n tó lọ bí ọmọ ẹgbẹ́ alágbàdo bá ní ìpèníjà bí ọmọ ẹgbẹ́ olójú bí ọmọ ẹgbẹ́ onígbàlẹ̀ gbogbo ẹgbẹ́ torí pé ètò ààbò kò sí fún ẹ̀sìn kò sí fún òṣèlú pàápàá jùlọ èmi tún máa ń sábà lọ sílé àwọn ilé ìjọsìn láti rí i pé mo dáàbò bò wọ́n pàápàá jùlọ àwọn ilé ìjọsìn tó fara pẹ́ inú gbójú tẹ́ bá dé Anglican Church ní cathedral ń bí tàbí ẹ lọ sí Methodist ń bí tó jẹ́ cathedral àwọn lọ́sùn tẹ́ bá dẹ̀ jẹ́ pé Roman Catholic ń bí báyìí ni tẹ́ bá dé mọ́sálásí ní ọjọ́ba àbí mọ́sálásí ní àsáwùdí àwọn ilé wọ́n ròyìn pé akópa rere tí ipa wa ò sì parẹ́ tí dòní kò sẹ́nìkan tó lè sọ pé agbowó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ òun ṣe wo nǹkan tá à ń ṣe nígbà tí àwọn tèmi wà ń bẹ̀ ni wọ́n fi ń dá àwọn ọmọ wa lójú pé ẹ má gba owó àbẹ̀tẹ́lẹ̀ ẹni tó bá gbowó àbẹ̀tẹ́lẹ̀ á júwe ọ̀nà ilé fún wọn. a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé nígbà táwa wà ń bẹ̀ kò sí owó àbẹ̀tẹ́lẹ̀ òṣìṣẹ́ ọmọ kankan tó kọjá àyè rẹ̀ ọmọ tó bá ṣàìgbọràn à ń fi òfin bá a jà àti fi òfin bá a wí torí pé èmi ò ní agbára lábẹ́ òfin tó ṣe àgbékalẹ̀ Àmọ̀tẹ́kùn láti dá ọmọ agbófinró dúró ṣùgbọ́n mo ní agbára láti gbẹ́sẹ̀ lé owó oṣù rẹ̀ léè tí mo bá gbẹ́sẹ̀ lé tó bá pósù mẹ́fà tí ò ní àǹfààní ṣiṣẹ́ ẹ̀ mọ́ so àwọn tó dẹ̀ jẹ́ àwọn tó ti ṣiṣẹ́ ológun rí tí wọ́n ti fẹ̀yìntì tí wọ́n jẹ́ àwọn ọ̀gá méjèèjì pàápàá jùlọ bàbá wa Abíọ́dún Adéwìnbí Bashir Abíọ́dún Adéwìnbí àti bàbá wa Isa Adéríbigbé tí wọ́n ti jẹ́ general nínú ogun rí tí wọ́n rìtáyà wọ́n ṣe dáadáa púpọ̀
wọn kọ́kọ́ mọ̀ wá mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olóṣèlú tó máa ń kọ́kọ́ lọ dún àwọn èèyàn létí láti máa sọ̀rọ̀ bú fún wọn. wọ́n rí mi gẹ́gẹ́ bí ẹni táwọn ṣe bá ṣiṣẹ́. so nígbà tó máa akọ́fìjà ìjà ńlá bẹ̀rẹ̀ láàrin wa àfìjà àkọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tó wọ́n á rí pé ọkùnrin yìí ó ṣe takuntakun ó ń gbìyànjú. so àwọn gangan wa mọ̀ọ́mọ̀ fàmì gan mọ́ra. mi ò bá gómìnà tó wà ń bẹ̀ yìí gómìnà apàṣẹwàá Adémọ́lá Adélékè mi ò bá wọn ṣiṣẹ́. ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé èmi ò rí gómìnà kankan gẹ́gẹ́ bí gómìnà burúkú o. torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún àwọn tó máa ń bú bàbá wa Gbóyèga Oyètọ́lá pé ìpìtẹ́ bá ń ṣẹ́ ètẹ́ bá lè gbé ní ẹsẹ̀ o. bí wọ́n sì ṣe pé ìlérí mọ́lá èpè tó bá lè gbé ìwọ̀nba torí ẹ̀ bá lè rù òní kò ṣẹ́. ẹ lè bú Ralph Adésọjí Arẹ́gbẹ́ṣọlá lọ́dọ̀ mi ìwọ̀nba tó bá lè ṣẹ́ níjọ bá lè gbé ni mo sì bóyin lọ láì bọ̀jà. torí pé olúkàlùkù wá lásìkò tiẹ̀ ó ṣèwọ̀n tó lè ṣe ó bá tiẹ̀ lọ ni. Adémọ́lá Adélékè yóò ṣèwọ̀nba tó lè ṣe yóò bá tiẹ̀ lọ ni. ṣùgbọ́n àwọn abáṣekáwọ́ àwọn gan lè pé ó sì máa mú bẹ́ẹ̀ ṣe wèlé gómìnà gbogbo ìpínlẹ̀ bá ṣẹlẹ̀ orí wọn ní ọlọ́run lẹ́fí máa rí pé àwọn tó súnmọ́ wọn ayé wọn máa ń bàjẹ́ nígbà tí wọ́n bá kú nípò. torí irọ́ bítíbitì irọ́ ni wọ́n máa ń pa fún gómìnà lórí ẹni tí ọ̀sẹ̀ wọn parọ́ mọ́. wọ́n ti ṣe fún mi rí náà. so èyí tí wàá fi wá di pé a wà á ní ìjà tí èmi pẹ̀lú yín àwọn máa ní gbóróńdó gan. ó ṣeé ṣe kí n kúkú fi ṣẹlẹ̀. ọjọ́ tí mo sì fi wélẹ̀ tí gómìnà gbọ́ ó dùn gómìnà Adémọ́lá Adélékè. ṣùgbọ́n àwọn abẹ́sẹ̀káwọ́ torí pé gómìnà ló mọ̀ wípé iyọ̀ la wá bá a bá sí lọ́bẹ̀ ọbẹ̀ ó dòbu èmi iyọ̀ lèmi ibi tí mo bá wà ìmọ̀ dùn yùgbàyùgbà ni. so nígbà tó sì jẹ́ pé èmi ni mo sọ pé mi ò ṣe mọ́ mo sì máa sọ fáwọn yẹn pé títí ayé mi tí wọ́n fi dágbére fáyé àdúrà ni màá máa ṣe fún gómìnà tẹ́lẹ̀ rí Gbóyèga Oyètọ́lá. mi ò ní sọ̀rọ̀ rẹ̀ láì dáa tí n fi kú tó bá ṣẹ̀ mí gan màá fi ṣoṣù màá fi para ni. torí pé tí mo bá wo wàhálà àti ká dóni létí nípa mi tí wọ́n sọ pé ẹ má fún nípò gbàrà tí gómìnà débẹ̀ kọmíṣánná ló fẹ́ fi ń ṣe àwọn náà máa wò ó mo ṣe ń sọ yìí. àwọn èèyàn ló dìde pé kì í fẹ́ kí gbà ní o ẹ bá lọ fún nípò kan pẹ́rẹ́. mo tiẹ̀ mọ ẹ̀gbọ́n mi kan tí mo forúkọ bò láti rí ó wà nílùú Èkó ọ̀rẹ́ gómìnà tímọ́tímọ́ ni a ní mo fẹ́ kẹ́ bá mi fún comrade ní local government yóò tún gbogbo bẹ̀yẹn ṣe. ó sì fi ọkàn mi balẹ̀ pé ọmọ lè díẹ̀. ìgbà tó yá wọ́n gbérọ́ wá wọ́n ní sóníwèé ẹ̀rí ni tó lọ iléèwé yunifásitì tó lọ bìkan iṣẹ́ wo ní ṣe kò sí tí wọ́n sọ tán. mo adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹnu tí gbin wọn fi gbé ìsà lónìí wọn ì lọlẹ̀ nítorí pé àwa ò kì í ṣe akótọ́bánu èèyàn. ọ̀pọ̀lọpọ̀ wọn ló yẹ wípé gómìnà kò lè dáṣẹ́ ṣe gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè náà ní ààrẹ orílẹ̀-èdè ò lè dáṣẹ́ ṣe. ṣùgbọ́n àwọn abẹ́sẹ̀káwọ́ àwọn ní gbogbo èpè tí wọ́n bá ń ṣẹ́ lé gómìnà tí wọ́n máa mú nígbẹ̀yìn ayé wọn. àwọn tá a fi ṣègbọ́nù ètò ààbò wọn àráàyè wọ́n sì ní òun ráàyè kò ní ẹni wọ́n ní ẹni rìpó párìpósẹ̀ kì í jọba òun ráàyè kan kì í so lórí
bẹ́ẹ̀ bá ti fi ẹni ó rìpó párìpó ṣèjọba ìlú ò ní lọ wájú. Àwọn tá a fi ṣe olórí tó wà nígbọ̀nù ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ráàyè, owó wọn ń lé, ọ̀rọ̀ náà ń kó jọ. Bí mo ṣe ń sọ inú ọmọ bíyan ẹ lè fi wọ́n ta kókó kẹ́ ẹ rí ètò kí ẹ rí nǹkan gbòógì tí ó jáde ń bẹ̀, irọ́ ni. Wọ́n lè fẹ́ràn tí mo máa sọ yìí torí wọ́n mọ̀ pé òótọ́ ni mò ń sọ fáwọn. Ilé wọn ń rà ká, ọkọ̀ bọ̀bìnì wọ́n rà kí, ètò ààbò òye wọn tó ẹ bá sì ti ráwọn tó bá ti kọ́rọ̀ ìjọba wọn ò ní fẹ́ kú torí wọ́n mọ̀ pé fẹ́ kú torí pé gbogbo tí mo kó jẹ ta ní ilé ṣiṣẹ́lẹ̀ fẹ́ni ẹlẹ́ni wá jẹ́. Sáwọn ò ti kọ́lé alárinrin ká tó gbaṣẹ́ security táà ti bímọ lémọ táwọn ọmọ wa ti ṣe dandan ló èbó ká tó gbaṣẹ́ àti máa ronú pé ọkà máa ò lè wá kú kò lè joyè ilé bàbá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ ẹ̀yàn sọ́tọ̀ Àmọ̀tẹ́kùn lónìí ọmọ ẹgbẹ́ òkùnkùn lọ́pọ̀ nù wọn. Ẹni tó ti lo ẹ̀wọ̀n látàrí olè jíjà rí ẹgbà ẹni kó wá máa ṣàtàmọ̀tẹ́kùn ṣẹṣẹ yé àwọn tó gbà wọn ni wọ́n sì pèrè àwọn lélétò ààbò. Tó fi hàn pé ọ̀daràn ni wọ́n, iye ọdún péréte tí wọ́n fi ṣiṣẹ́ nù ju iṣẹ́ ìjọba, iṣẹ́ ibú wọn ṣe bẹ̀rẹ̀ bá lọ wádìí rẹ́kọ̀dù wọn. Ẹ̀wọ̀n ló yẹ kí wọn ó kú sí. Wọn ìṣẹ́ni tó yẹ kó darí ètò ààbò. Gómìnà ò sì lè dá yẹ̀yàn, kì í ṣe gbogbo gómìnà ló ṣe bí Oyètọ́lá tó ti wò pé ẹni ilé pọ̀ òun ni wọ́n lò dandan sá. Gọ́fúnà Adémọ́lá Adélékè kò rí àrísá àwọn tó yàn, wọ́n mú wọn wá fún wọn ni. Wọ́n gbà ẹ mọ̀ pé ẹnu lẹ́yẹ fi gbẹ́dọ̀, ẹnu wọ́n fi ẹnu torí àwọn tí wọ́n ti jọ níṣẹ́ tí wọ́n ti lò wọ́n fúnṣẹ́ bí rí. Irú èmi nísìnyí ẹ lè rólóṣèlú gẹ́gẹ́ nínú ẹgbẹ́ alábùradà ni o, àbí ẹgbẹ́ ọlọ́gbàlẹ̀, àbí ẹgbẹ́ àmì tó ń pè kan nísìn, gbogbo yòówù wọn bá pẹgbẹ́ wọn lè fẹ́ràn irú èmi torí ẹni tí mo ti ju àwọn ọmọ wọn sẹ́wọ̀n látàrí ẹgbẹ́ òkùnkùn, àwọn tí mo ti mú àwọn ẹbí wọn rí lórí ọ̀rọ̀ ìjínigbé, àwọn tí mo ti rán lẹ́wọ̀n látọ̀rí ọ̀rọ̀ pàǹfọ́ báǹkì, àwọn tí mo ti mú látọ̀rí pé à ń gbé à ń fi wọ́n ṣe à ń ta ẹ̀yà ara wọn tí wọ́n sì wà lẹ́wọ̀n dì sí i. àròyìn wọn lè fẹ́ràn mi o, èmi gan mọ̀. Ṣùgbọ́n èmi wọ́n sọ fọ́lọ́run wípé tó yẹ pé nǹkan tí mo ṣe yìí kò bá tẹ́ ìfẹ́ rẹ lọ́rùn, ó lè fà mí lé wọn lọ́wọ́ o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìfẹ́ rẹ ni má jẹ́ kọ́wọ́ wọn tẹ̀ mí. Ọlọ́run sì ń gbàdúrà, mo sì ń rí ìyípadà ọ̀tun nínú ayé mi torí pé mo ṣe iṣẹ́ yìí tọkàntọkàn ní láìṣègbè. Àfẹni tó bá fẹ́ gba iná Ọlọ́run sórí ara ẹ̀ ló sọ pé ó lè bọ́ta. Èmi gbogbo àwọn tí bá wò ní sí wọ́n máa sọ pé wọ́n máa já mi lọ́rọ́ ni mo ń pa ní ìṣègbè. Ṣùgbọ́n ìjọba tó gbà mí síṣẹ́ wọ́n fi mí lẹ̀ láti ṣiṣẹ́ ni. Èmi náà sì rò wípé ìjọba tó gba àwọn ilé náà ṣiṣẹ́, Adémọ́lá Adélékè tó gbà wọn ṣiṣẹ́, kò ní sọ fún wọn pé ẹ lọ́ máa pààyàn lákìlàlú, kò ní sọ fún wọn wípé ẹ lọ́ máa lùyàn lórí títì. Ṣùgbọ́n àwọn abẹ́síkáwọ́ tí wọ́n ti ní àwọn ìwà abú wọ́n máa tì wọ́n tí èmi náà ń wò tíra mi nì. Ṣé kò wá sẹ́ni tó fẹ́ tó náà tí ò wù, ṣé màá tí wàá ṣe tí ò mọ padà máa lọ mọ sọ̀rọ̀ mi láì dá lẹ́yìn ní tí máa padà ṣẹlẹ̀ nù. Ṣùgbọ́n ilé ìwá ọmọ ẹgbẹ́ onígbàlẹ̀ wọ́n ti wà níbi kábáyé o, wọ́n fẹ́ máa lé àmbẹ̀ ní o, ẹ lọ lé wọn kó mbẹ̀, ẹ̀yin náà lọ lé ẹ̀ kí ni tí ó pa kàn wá pẹ̀lú tí. So ó débì kan gan wọ́n fẹ́ lè máa sọ fún gọ́vùnà Oyètọ́lá wípé ṣé kìí ṣe pé àwọn ètì gbàbọ̀dé fún wa o torí gbogbo sẹ́tà máa pè sí kìí dá lóhùn. So ṣùgbọ́n ilé tó bá jẹ́ tòótọ́ tí mo bá ti wọ́n rí mọ́ ilẹ̀ ọ̀wẹ̀ o bí sábà wọ́n pẹ́ ti jíyàn gbé nílà ẹ jíyàn gbé ní odò ọ̀tìn
ẹ jíyàn gbé ní ẹ̀sà òkè ẹ ní farare kú ń bẹ́ẹ̀. So nígbà táwọn náà ti wá rí i pé àwọn ìlú àwọn Ọ̀ṣun yóò gbádùn wọn ìwọ bíi mọ́ àwàgbọ̀ wá rí sẹ́sẹ́ mọ́ àwàfọ̀ èmi ò lè gbà bọ̀dẹ̀. Òun ló jẹ́ kí àwọn èèyàn míì kan máa rí mi gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe é bá ṣe pọ̀. bọ́ bá wá bá mi tí mo mọ̀ pé o lẹ́bọ lẹ́rù ò ní daṣọ bọ́ o. Alhaji Gboyega Oyètọ́lá ẹni Ọlọ́run ni tó ń bá wo ìwà àwọn èèyàn ò ní yàn sípò. Ṣùgbọ́n lórí pé gómìnà tún nǹkan yé ni ó sì mọ̀ pé ó máa ilé wa bàyàn jẹ́ ni ilé wa bàyàn jẹ́ ni. Gómìnà tí wọ́n ti máa gbọ́ tẹ́lẹ̀ tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ tí ó rẹ́ pé kò ní wọ́n mọ̀ pé kíní yìí yóò dáa. Tí wọ́n bá lọ rojọ́ mi a ti béèrè lọ́wọ́ wọn pé tí n bá pè é ìgbà mi wọ́n sọ ẹ má pè é o lè débi ní kọ́mọ ẹ ti mọ̀ pé wọ́n pa o. Tí gómìnà tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá bá sì wo fọ́nrán yìí náà wọ́n máa jẹ́rìí sí pé òun ni. Èmi kì í gbàbọ̀dè fún èèyàn mi ò sì ní dalẹ̀ ẹnikẹ́ni tí màá fi jáde láyé. Tó wá lè wá ṣe èmi àti wà mí lè wá máa bínú owó tẹ́mi lọ́rùn bẹ́ẹ̀ bí wọ́n ṣe lo tèmi láyé ìparẹ́nu mi ò wówó òjijì mi ò wá kankan lọ́nà òjijì láyé mo dúró de orí Ọlọ́run ó yó mi ó ju orí èèyàn lọ. Ohun tíjọba lè ṣe kò rújú. Àwọn ọdẹ tí wọ́n wà ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ọdẹ ìbílẹ̀ wọ́n lè bínú pé àwọn kan wà táwọn ò ní bá ṣe o ẹ gbọ́ ọ̀rọ̀ wọn ni. Àwọn fijilantè wọ́n lè ní àwọn kan wà táwọn ò ní fẹ́ bá ṣe inú Àmọ̀tẹ́kùn ẹ gbọ́rọ̀ wọn ni. Àwọn ọlọ́pàá náà ẹ jókòó pẹ̀lú wọn àtàmọ̀tẹ́kùn àtàwọn DSS àti àwọn fijilantè àti civil defence gbogbo tí ń jẹ́lé ètò ààbò ọdẹ fijilantè comsec ni o gbogbo tí ń jẹ́ Àmọ̀tẹ́kùn ni o gbogbo tí ń jẹ́ civil defence ni o gbogbo tí ń jẹ́ ọlọ́pàá gbogbo tí ń jẹ́ DSS tá a mọ̀ sí ọ̀tẹlẹ̀múyẹ́ pé gbogbo wọn pọ̀ tí àwọn elétò ààbò tí wọ́n bá yarí pé táwọn fìjìláńtì bá yarí pé àwọn kan wà náà Àmọ̀tẹ́kùn àwọn ò lè bá wọn ṣe gbọ́n tí wọ́n sọ ni o àwọn tó wọ́n lè bá ṣe ń yẹ̀ wọ́n sẹ́gbẹ́ kan ni àwọn tọ́lọ́dẹ bá láwọn ò lè bá ṣe yẹ̀ wọ́n sẹ́gbẹ́ kan torí pé wọ́n rí ẹ̀dá olè wà nù wọn àwọn agbésùmọ̀mí wà nù wọn tí ìjọba tó wà lóde tíyẹ̀sí tí wọ́n ń fún níṣẹ́ àwọn tó ti lọ ẹ̀wọ̀n rí nígbà tẹ́mi wà bẹ́ẹ̀ mi ò gbàrú àyè bẹ́ẹ̀. Èmi gan mọ ẹni tó jẹ́ apààyàn nínú tí èmi tó mọ̀ mí ẹni tí mo ti rán lẹ́wọ̀n rí nígbà tí mo wà níbẹ̀ tó rò pé wọ́n padà bá mi bẹ̀ tó náà wá gba sí Àmọ̀tẹ́kùn nísìn sẹ́mi kúrò fẹ́ rí mi. Ìkánú wọn tó jẹ́ apààyàn mo lọ wò ó nú sẹ́ẹ̀lì níjọ́ kan wọ́n mú jáde fún mi ṣé ìwà rẹ náà o sì lọ wà ní Àmọ̀tẹ́kùn nísìn o tó ríbi tó ọba dé nísìn ọ̀gá ọlọ́pàá tó wọ́n kọ́ lọ pè wá kọ́ lọ pè wá nú sẹ́ẹ̀lì kí ló dé tó lọ pẹ́ ni ẹlẹ́ni kò lè rọ́rọ̀ sọ. So mo ti mú rí ètò ìbẹ nínú sẹ́ẹ̀lì dì sí mo ṣe sọ̀rọ̀ ìwọ̀n ìfilẹ̀ o ọ̀gá ọlọ́pàá tí mo lọ bá tó mú jáde níjọ́ náà yóò mọ̀ wo ti fọ́nrán ẹ̀ báyìí ohun táwa mọ̀ tá a gbọ́dọ̀ sọ pọ̀ torí àgbà wo kò gbọ́dọ̀ bá wo jẹ́ onírúurú àì kí ṣe gbogbo ọ̀rọ̀ làwa máa sọ síta ṣùgbọ́n àwọn èèyàn kan wọ́n máa fi ọ̀rọ̀ dúdùn ba ń tọ́ da jẹ́ ni wọ́n sì máa fẹnu yẹ sá àwọn èèyàn gidi wọ́n bá ṣe dáadáa ṣùgbọ́n àwọn tó lẹ́bọ lẹ́rù ló pọ̀ nú àwọn tí wọ́n yàn sí tí wọ́n fi ṣọ̀gá wọn kò sì sí tí wọ́n wá débẹ̀ ju owó lọ torí ẹ̀rù ẹ̀wọ̀n ń bà wọ́n ti mọ̀ pé tíjọba bá síwèé ká wọn lónìí
ẹ̀wọ̀n làwọn ń lọ. Ètò ti wà nù àpáyàn rí wà ń bẹ̀, ètò ti jalè rí wà ń bẹ̀, ètò ti ṣe tí ò ní wà tó dárí. Bóyá tá a bá lè rí ẹyọ kan péré tó jẹ́ ọ̀gá Abbas látẹ̀dẹ̀, òun la lè sọ pé òun lè yàn gidi gbírígì tó a lè gbé olówó àánú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àjókù igbó àtú ni. Tẹ́ ẹ bá wá fi wọ́n ṣe kẹ́ra májèlé àwọn tó yẹ pé ìjọba ń wá wọn tẹ́lẹ̀, tẹ́ wá ní àwọn ni kó tún máa ṣe wọ́n tún máa ṣe àìfirú wọn ṣe olórí. Ẹni tí wọ́n ń wá tẹ́lẹ̀ tẹ́ wá fi ṣe olórí, kóbó tó máa ti mú báyìí wọ́n mú lọ́nu. Ṣé ilé wa ilé o inú wọn ni wọ́n ń ta ìbọn, inú wọn ni wọ́n ń ta ọta àbọn fáwọn àwọn olè, àwọn adigunjalè. Nínú àwọn ọmọ tí wọ́n gbà yìí náà ni láti rẹ́ni tí ń ta ọta àbọn, láti rẹ́ni tí ń ta ìbọn. Nínú àwọn tí wọ́n ṣe ẹ̀gbá yìí ni ẹ lè rí nínú àwọn táwa gbà kẹrẹ agbénipa mẹ́. Agbénipa wà nínú àwọn tí wọ́n ṣe ẹ̀gbá yìí, adigunjalè wà nínú àwọn tí wọ́n ṣe ẹ̀gbá yìí, ẹni tó ti lu ẹ̀wọ̀n rí wà nínú àwọn tí wọ́n ṣe ẹ̀gbá yìí. Wọ́n sì ní ikú òde ò lè pani tí ọba lọ́wọ́ lẹ́nu, bíkú ilé ọ̀pá ni òde ò lè rí ni gbèsè. A lè máa gbé kà ká máa gbẹ́mọ ẹyẹ abẹ́ àti ń gbé kà nínú iṣẹ́ ààbò ní Ọ̀ṣun lónìí. Ọkà sẹ́yìn gbìn ẹ kọ́kọ́ gbẹ́mọ ẹyẹ abẹ́, ọkà wá wù tán gbogbo ọ̀rọ̀ ọmọ ẹyẹ wù jẹ. Agbódegbà ẹ ti gbà á gẹ́gẹ́ bí agbófinró, kí ló wá fẹ́ gbàgbọ́ mbẹ́? Olè sísì mo ṣe olè tọ̀ ọmọ ẹsẹ̀ olè tọ̀ lórí àpáta. Wọ́n jiyàn gbé lára torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ gbà láti bẹ̀rù òṣìṣẹ́ àwọn ajínigbé ni wọ́n tẹ́lẹ̀, wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni. Ìtẹ́ wa lè ṣe nísìn torí àwọn kan sẹnu yẹn nígbà tẹ́mi wà ń bẹ̀ ẹjọ́ wọn máa búra mo ní èmi ìbúra. Ìlànà ẹ̀sìn tèmi kì í gba èèyàn gidi ní tí má ti gbà gidi mi ò nídìí kí mo sọ pé mo lọ tọ̀ nǹkan lá mo máa ń fi nǹkan banu ìhùn búra. Èyí tí yóò fàánù ṣé àwọn tó wá búra fún nísinsìnyí wọn wá jalè? Àwọn táwọn wá búra fún ṣé wọn ẹ bá wọn bí náà dandan? Ìyàtọ̀ wà ń bi àárọ̀, kì í ṣe gbogbo ẹ̀bí náà láàdìrú olórí ìjọba rárá. Èmi ń ṣerú èèyàn bẹ́ẹ̀ torí pé mo fẹ́ sọ̀rọ̀ òṣèlú, èmi ò ṣe torí pé mo bá dá jókòó ṣé tí mo ṣe yìí ṣé mo fẹ́ kọ́ lọ́hùn fi bí mí léèrè. Tí n bá lè dá àní mo ń ṣètò lórí rédíò kan ní ọdún kan, arákùnrin yẹn bí mí léèrè, ó ní ṣé mo gbàdúrà bí ọ̀gbẹ́ni Rauf ṣe ń ṣe ìjọba, ẹni náà máa wò báyìí tó máa fi mí rẹ́rìn ni pé bí mo ṣe ń gbàdúrà kí bí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣe ìjọba ẹ̀ ṣé mo gbàdúrà kí Ọlọ́run kó máa rọ́ọ̀nù ayé mi bẹ́ẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni torí pé bó ṣe hàn sí mi bó ṣe ń ṣe lèmi ṣe sọ̀rọ̀ yẹn báyẹn mi ò sì kábàámọ̀ lórí ẹ̀. tó o ti máa sọ nǹkan fún yín pé àwọn òbílẹ̀jẹ́ agbénigbowó agbénitẹ̀yára ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wà nínú ètò ààbò nísìn. Mi ò sì wí mo mọ tí mo sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti fẹ̀yìntì tẹ́ ẹ gbà wọ́n lẹ́bọ lẹ́rù lọ́dọ̀ ìjọba.